ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV o. ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Gist tèmi wọ́n ní àwọn ayaba yarí o, wọ́n ní pé wọ́n lè fọwọ́ kan quarters àwọn o. àwọn ayaba yarí o, àwọn ayaba yarí o, wọ́n ní àwọn ò lè bá àwọn ẹ̀dà yìí. wọ́n ní enough is enough o. dákẹ́ mọ́ rárá, wọ́n láwọn ò lè dákẹ́ mọ́ o. wọ́n ní enough is enough o. wọ́n ní kí ni àwọn ẹ̀dà yìí mì ní pé kí wọ́n wó ilé àwọn fún àwọn olórí. wọ́n ní ṣé ọkọ kọ́ lórí aya ni wọ́n ní kí ló dé tí àwọn olórí tí wọn ò gbọ́ràn sí kábíyèsí lẹ́nu tó jẹ́ pé nǹkan tó ń ṣe náà ń ṣe. wípé wọ́n wá ní kán wó Ayaba quarters kán fi kọ́ pálásì ìgbàlódé fáwọn olórí. wọ́n ní kò jọ o. wọ́n ní nítorí pé àwọn ò kí ń sọ̀rọ̀ látijọ́ táwọn máa ń dákẹ́. wọ́n láwọn ẹ̀dà yìí rè pé ọ̀dẹ̀ ni àwọn. wọ́n ní àwọn ọmọ nǹkan táwọn ń ṣe o, àwọn ò kàn sọ̀rọ̀ ni o. wọ́n ní kí àwọn olórí kan lọ bá ọkọ wọn o. wọ́n ní àwọn òde ever lè fi Queen Naomi ṣeré. ipe because Queen Naomi kò ń ṣe èèyàn tí ò da, èèyàn tó dáa ní Queen Naomi. wọ́n láwọn fi ọwọ́ sọ̀yà. wọ́n ní èèyàn tó dáa ní Queen Naomi. ipe bí wọ́n ṣe sọ yẹn kán lọ ralé síta. ipe kán má díẹ̀ pé àwọn fẹ́ wá wó quarters àwọn fẹ́ fi wá kọ́ ilé fún àwọn olórí o. wọ́n ní kán má try ẹ̀ rárá. wọ́n láwọn ò fẹ́ gbọ́ rárá. wọ́n ní àwọn ò tiẹ̀ fẹ́ gbọ́ rárá ni. wọ́n ní kí ló dé gan tó jẹ́ pé wọ́n máa tẹ ojú àwọn mọ́lẹ̀ every time. ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. ẹ kú ọdún, ẹ kú ìyèdùn. a dúpẹ́ pé àwọnú Easter yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún gbogbo wa o. gbogbo àwa tá à ń gbààwẹ̀ Ọlọ́run á gbọ́ o. ó máa jẹ́ ìtẹ́wọ́gbà ní ọwọ́ Ọlọ́run. ẹ̀yin èèyàn lé à ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. ẹ subscribe tẹ́ bá ti subscribe kò ná yín lówó, kò sí nǹkan tó ná yín, ẹ kàn tẹ́ ni ẹ dẹ̀ máa gbádùn gist. Ọlọ́run Elédùmarè á bá mi gbé ọwọ́ yín sókè o. ní agbára Ọlọ́run òkè òkè lẹ́ máa lọ ẹ̀ ní dèrò ẹ̀yìn o. ẹ̀yin èèyàn lé a máa ń mú gist, celebrity gist àti royal gist wá ní Monday to Friday. a máa ń mú politics gist wá àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè Nàìjíríà wá ní Saturday àti Sunday. ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lórí channel yẹ kan sí wa ní masholagistv@gmail.com masholagistv@gmail.com. ẹ kàn sí wa ń bẹ̀, ẹ bá wa rajà. àwọn ọjà oríṣiríṣi ni wọ́n ń tà ń bẹ̀. ẹ̀yin èèyàn lé à ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa àti fún àǹfààní àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. gist tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ lórí ọ̀rọ̀ àwọn ayaba ni wọ́n pariwo síta. ṣé ẹ mọ̀ pé tẹ́ bá follow gist mi lánàá amú gist wá wípé àwọn ẹ̀dà gba kábíyèsí ní ìmọ̀ràn pé kí wọ́n wó quarters àwọn ayaba, kí wọ́n rí mọ́nì ṣe, kí wọ́n fi kọ́ ìgbàlódé quarters fún àwọn olórí. èmi wá ń sọ nínú gist pé ṣé àwọn olórí máa dúró síbẹ̀ ni? àwọn olórí tó yẹ pẹ́nu wọn ti fẹ̀, àwọn olórí tán lọ sanná sí inú quarters tí kábíyèsí kọ́ tẹ́lẹ̀ tán láwọn ò lè gbé bẹ́ẹ̀ láìláì. àtìgbà tí kábíyèsí dẹ̀ ti ra ilé tó ti ní kó lọ ra ilé fún ìkọ̀ọ̀kan àti àwọn ètò ra ilé fún, kò sí ètò gbé bẹ́ẹ̀ nu wọn yàtọ̀ sí olórí Tèmítọ́pẹ́. gbogbo wọn ò gbé ilé tí kábíyèsí rà fún wọn. àwọn yòókù wọn yarí, wọn rálé. àǹtí wa àǹtí wa wọn rálé up till now bá ṣe ń sọ̀rọ̀ yìí inú palace yẹn náà wọ́n ń gbé. àwọn ayaba yarí, wọ́n láwọn ò ní gbà o. wọ́n ní àwọn ẹ̀dà yìí wọ́n náà ń tọ́jú àwọn mọ́lẹ̀. wọ́n ní kì í ṣe ènìyàn tí ń ṣe bẹ́ẹ̀. wọ́n ní àwọn ò ní gbà. wọ́n ní enough is enough. wọ́n ní enough is enough. wọ́n ní kí ló dé ná tí wọ́n máa ṣe báyìí. ipe ṣé àwọn olórí ò lè gbọ́ràn sí ọkọ wọn lẹ́nu ni? kán lọ síbi tọkọ wọn ni kán lọ. ipe tí ò bá ń ṣe pé wọ́n ní àfojúdi, wọ́n dẹ̀ ní respect. allegedly bá ṣe gbọ́ ni o, ṣé ẹ mọ̀ pé mi ì bá wọn gbénu palace, ṣùgbọ́n nǹkan tá a bá gbọ́ a máa bring ẹ̀ wá sí orí channel yìí.
wọ́n ní ṣé nítorí àwọn ayaba ló ń sọ gbogbo ọ̀rọ̀ yìí o wọ́n ní ṣé nítorí pé àwọn ẹ̀dà fámílì wọn wà nú àwọn olórí ìtorí ẹ̀ ni wọ́n fi ń try láti máa defend àwọn olórí yìí àti nǹkan tó ń ṣe tí ò dáa àti èyí tó ń ṣe tó dáa wọ́n á máa defend wọn wípé ìjẹkújẹ ó ti ba àwọn ẹ̀dà yìí jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ wọn ló ń gbowó lọ́wọ́ àwọn olórí wípé ṣé nítorí àwọn ò sọ̀rọ̀ látijọ́ ìtàwọn ń dákẹ́ wípé kí àwọn ẹ̀dà yìí kán má cross ìwé àwọn o wípé tán bá cross ìwé àwọn á fà wọ́n turuturu ẹ̀yin èèyàn lé ṣé èyí náà dá ńgbà tẹ́ni kan lọ wó quarters àwọn ayaba wípé kan fi kọ́ ilé fáwọn olórí ṣé oṣù mélòó náà fẹ́fẹ́ wọ́n máa kọ́ ilé ṣé kábíyèsí ò ti kọ́lé fún wọn tẹ́lẹ̀ ṣé kábíyèsí ò ti kọ́ olórí quarters fún wọn tẹ́lẹ̀ tí a gbọ́ allegedly wípé àwọn nínú wọn àwọn náà lọ sọ iná sínú ibẹ̀ kábíyèsí ò kàn lè sọ̀rọ̀ ni torí gbogbo orí social media ló máa dàrú kábíyèsí ò lè ní àwọn òmẹ́ni tó ṣe àwọn iṣẹ́ yẹn because wọ́n ní kámẹ́rà àwọn tí wọ́n rán wípé kán lọ ra epo diesel tán dà sí ibẹ̀ wọ́n mọ̀ wọ́n nà so lẹ́yìn ìyẹn ẹ wá ní kó tún lọ máa kọ́ kọ́tàsí mi láyé kò jọ kábíyèsí gan wọ́n smart jù yẹn lọ wọ́n ti mọ̀ pé fẹ́ buy time ni kò sí time kankan mọ́ ní ìsìn kò sáàyè kankan mọ́ olórí wa queen wa Ṣílẹ̀kùn Ọlá Naomi wọ́n ń padà bọ̀ wá sínú palace kò sí àyè kankan mọ́ kábíyèsí ti fún wọn lóṣù mẹ́ta ẹni tí ò bá ti lọ ra lé kó lọ sí Ọ̀jájá hotel kó lọ máa sùn bẹ̀ kó lọ máa sùn Ọ̀jájá hotel tí ò bá ti lọ ra lé ẹ̀yin èèyàn lé àwọn ayaba yarí o wọ́n láwọn ò ní gbà láyéláyé wọ́n ní kó má fọwọ́ kan quarters àwọn o àfi tán bá fẹ́ wàhálà bó dẹ̀ ṣe máa rí nìyẹn because bí ìgbà tó yẹ pé wọ́n fẹ́ slap àwọn ayaba yìí ni so gist tá a gbọ́ nìyẹn ẹ̀yin èèyàn lé ta ní ká mú wá fún yín etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di o ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe like kò ní kan ìsàlẹ̀ àpò ní àṣẹ Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ yín fún àdúró tì yín à ń ṣe advertisement fún collection center store ẹ bá wọn ra bàtà tí wọ́n ń tà àwọn Italian shoe ni wọ́n ń ta gold 18 karat gold 14 karat gold wọ́n ń ta palm wọ́n ń ta slippers èyí tẹ́ lè wọ̀ sí native àwọn bàtà wọn ó bẹ̀rẹ̀ láti size 8 títí dé 14 èyí ẹlẹ́sẹ̀ ńlá tẹ̀kẹ́ rí bàtà ẹ kàn sí wọn ní collectioncenterstore@gmail.com Ọlọ́run Elédùmarè á ràn gbogbo wa lọ́wọ́ mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúró tì yín lórí channel mi ní agbára Ọlọ́run mo kí yín kú ọdún Easter yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún yín tọmọtọmọ tẹbítẹbí taratara tilétilé ẹ ní fọwọ́ yín gbọ́mọ sí o òkè ní ọlá yín á máa lọ o ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé ẹ̀yin mùsùlùmí ẹ kú àwẹ̀ o Ọlọ́run á gbà o Ọlọ́run á gba àdúrà gbogbo wa mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o please subscribe to this channel ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o God Almighty will bless you please share this video like and subscribe God bless you all.